ẹbí tèmi Tọ́pẹ́ ṣe sọ lẹ́ẹ̀kan ká tó lọ sókè lọ́hùn wípé àwa àpọ́n àwa bouncers and sprinters àwa tí a ti lọ́kọ́ ńlé ta sì ń fẹ́ra wa lọ́nà tó ti fún wa lórúkà àwa ẹ̀ gan-an la lọ̀rọ̀ tó wà lónìí ẹ wò ó a máa ṣẹ̀fẹ̀ lẹ́nìí a máa dọ̀wẹ̀kẹ̀ ohun tá a fẹ́ sọ lónìí ọ̀nà méjì báyìí ló pín sí 2 ways. ìyẹn ni pé ẹ mọ̀ káwọn ọkùnrin máa ń ṣe wá jẹ́ kí n gbé jáde, let me take you out to dinner, let me take you out to lunch. Àwọn obìnrin náà mo like àwọn obìnrin a dẹ̀ like òṣò fún bàjẹ́ a bá gbé ara wa àkósí bàtà àkósí dinner gown àbí lunch gown àbá ṣe kí ni àgbà déètì lọ àlọ jẹun. Ǹjẹ́ ó tiẹ̀ yẹ káwọn obìnrin náà máa sanwó lẹ́ẹ̀kọ̀ọ̀kan? Ṣé ó tiẹ̀ yẹ pé tọkùnrin bá gbé wọn jáde káwọn obìnrin náà ti sọ pé owó oúnjẹ tá jẹ lónìí o èmi ni mo fẹ́ san o? Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tóbìnrin bá tẹ̀fẹ́ wá sanwó pé òkè o àtẹ̀fẹ́ wá sanwó oúnjẹ o déètì ẹlẹ́ẹ̀kejì ni ṣé nígbà tá a bá ti jáde ṣé alákọ̀ọ́kọ́ ni ṣẹlẹ̀kejì ni àbẹ́lẹ̀kẹta àbẹ́lẹ̀kẹrin ọ̀nà méjì tí ó pín sí nìyẹn. Tèmi Tọ́pẹ́, what do you feel? Yẹn kọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà wọ́n sọ pé ṣé tábà mi ti bẹ́ẹ̀ agree pa ó fẹ́ sọ̀rọ̀ ó ní ṣé tábà tẹ̀ ní ká máa san owó ṣé yẹ ká máa ṣe nígbà wo èmi agree ká san ni ká bẹ̀rẹ̀ dúró ná nígbà táwọn kọ́ bẹ̀rẹ̀ ó ní tókùnrin bá gbé wa jáde mi sọ pé mi mo ní mo fẹ́ kí n ká jáde o ìyàtọ̀ wà ní kí ni okay baby let's go out.